Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin tí ẹ ń bú Kabisanra pé kí ló kan Kabisanra pẹ̀lú ọ̀rọ̀ Ogbomọṣọ, mo fẹ́ kẹ́ ẹ kọ̀ jọ ẹ bá mi wo ìsàlẹ̀, kẹ́ ẹ wo fọ́tò tó wà nísàlẹ̀ yìí. Ẹ jọ ṣé ẹ ti rí i pé níjọ́ tí wọ́n ń wé láwàní fún bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ogbomọṣọ, ẹ rí i pé pàtàkì ni Kabisanra ń bẹ̀ níjọ́ náà. Èmi àti ajánásí àgbà ṣé ẹ ti rí bá a ṣe jọ rí, ṣé ẹ ti rí bá a ṣe jọ wà lẹ́yìn bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ogbomọṣọ. Ihun tó fa sábàbí táwọn òfin láǹfààní àti sọ pé à ń wá sílùú Ogbomọṣọ wa máa gbé bẹ́ẹ̀ ojú pé a ti ní bùkátà, bẹ́ẹ̀ sì rèé àti ní mọ́sálásí eléyìí tí à ń mójútó tí ó sì gbọdọ̀ bàjẹ́. Eléyìí ló fà á tí ìmọ̀ọ́mù Ogbomọṣọ tí wọ́n fi yọ̀ǹda wa pé ká máa lọ ṣe ètò mọ́sálásí tí à ń mójútó. Wá bira rẹ léèrè, ṣé tí wọ́n bá bú àáfàá tiẹ̀ ó káwọ́ lẹ́rọ̀ ó máa wò, àbí tí wọ́n bá parọ́ mọ́ àáfàá tiẹ̀ ó káwọ́ lẹ́rọ̀ ó máa wò? Ìbéèrè lélẹ́yìí o, tó o bá ti wá rí sífọ̀ á já sí pé ọmọ àlè ló fẹ́ yà, àmọ́ tó o bá wá rí sífọ̀ ń já sí wípé ọmọ ọkọ ni ẹ́. Ṣé o lè gbà kí wọ́n máa bú àáfàá tiẹ̀ kó o káwọ́ kó o máa wò? Kabisanra kì í ṣe pé ó ń tojú bọ ohun tí ò yẹ kó tojú bọ̀. Kabisanra dúró tán lẹ́yìn àáfàá rẹ̀ ni, gẹ́gẹ́ bí mo ṣe dúró níjọ́ tí wọ́n ń wé láwàní fún wọn, níjọ́ tí wọ́n ń gbọ̀ pa àṣẹ bá a ti dúró náà rí. So ìwọ tó fẹ́ sọ̀sọ́kúsọ pẹ̀lú Kabisanra, ìbádà kó yẹ ẹnu ẹ wò kó dẹ̀ ṣọ́ ara ẹ wò kó má bàa kan èdè nínú yọ̀. Kabisanra, àwọn èyí ń tojú bọ ní tí ò bá yẹ ká tojú bọ̀, èyí tó bá kàn wá là ń dá sí. Salamu alaikum.